òde bí òde ló máa ń ṣaláṣọ bí àdúrà ló ń ṣe Fauziya Olúwakẹ́mi láàárọ̀ yìí ìwọ tọ́rọ̀ tiẹ̀ náà bá jẹ má dúrà ìwọ náà máa kọ́ tẹ̀lé o àdúrà lórin eléyìí bá dé. ìwọ kọ́ rárá ọkọ lọ́hùn mi ni. Olúwa olóore tí ó kọ́ mọ́ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa àwọn tó ṣe bú ẹ fún ọkọ mọ́ kára èlé máa fi rú ẹ tọrọ. ẹ dára pé kí dúpọ̀ pọ̀ kó pẹ́ lára oore tí ó kọ́ ọmọ ló jẹ́. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ayé gbogbo yín pátápátá ni a kí a lù yín lọ́gọ̀ọ́ ẹnu pé ẹ ṣé o ìfẹ́ tó dà wá papọ̀ àtàwa àtẹ̀yìn ọlọ́wọ́n ọba àlékè ọlọ́ọ̀mọ̀ ní jó túkà gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ fi bí ibẹ̀ ṣe bùgbé ẹ pé bẹ́ẹ̀ lẹ́yìn tí ń pawó wálé ọlọ́wọ́n ọba àlékè ọlá kò ní jẹ́ wọ́n fi òkú yín ránṣẹ́ sílé o gbogbo àwa ti Nàìjíríà lálápapọ̀ a ní ṣubú ẹ̀mí a ò ní ṣubú ara o. ọba àlékè ọládàkùn gbogbo àwọn ọmọ tèmi náà jẹ́ kí wọ́n là kán lu nílé ayé àtàwọn ọmọ àtàwọn ọmọdọ́mọ mi bó bá jẹ́ pé wọn náà jẹ́ sọ tiẹ̀ náà bó bá ṣe kọ́ ọ lára sí. Olúwa olóore tí ó kọ́ mọ́ lásìkò ìdarí ẹ̀ sí ọ̀dọ̀ wa àwọn tó ṣe rú ẹ̀ fún ọkọ mọ́ kára èlé máa fi rú ẹ̀ tọrọ. òkìkí ọjọ́ tí ó ní rẹ̀lẹ̀ nígbà kan tó máa kárí ayé ṣáàlẹ̀ mi fẹ́ àti ibi tí aráyé bá ti gbédè mí àti ibi tán ò bá ti gbédè mí rárá tí bá dàgbà tí ń tún rẹ́ bí àgbáre tó máa tún relẹ̀ táyé bá a ṣì jáyé. ẹ jẹ́ ń kọjá lọ sábàlá wáàsí torí mi ò rárá dá dúró. ni mo fẹ́ kàn máa fi rú. wáàsí kékeré yìí tá a máa ń fúnra wá jẹ. oore tí ó kọ́ mọ́. èmi ti fi wáàsí sílẹ̀ fáwọn ustazi wa àwọn ustazi wa àwọn Muhammadu Sọ́ọ̀lì. àwọn àfáà wa ló ní wáàsí wọn kàn ra pọ̀ díẹ̀ sáwa náà lẹ́nu ni pé ká mọ̀ wí nsó wọ́n sì ti sọ fún wa pa ò ní sì sọ. oore tí ó kọ́ mọ́ lèmi fẹ́ ṣe é fún. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ṣe é fún mi oore tí ó kọ́ mọ́ lèmi fẹ́. ìkẹ́ ọlọ́run kó lọ mọ́ bá aṣíwájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. ìlànà táwọn gbéyẹ̀wò lábala wáàsí kékeré wa fún tọjọ́ tòní lórí ètò Jímọ̀ Olóyin. rántí ìpínyẹ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá. ìbá ọlọ́run wórogún tí ó sì nípa ní. ìwọ tó ń bá ọlọ́run ọba àlékè ọlá wórogún tó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn gbogbo ntọ́lọ́run ọba lòun ti dá tó jẹ́ pé dáadáa ni ìwọ tún fẹ́ mọ́ ṣàìṣe aláìgbọrọ̀ sọ́lọ́run ọba ò ń ṣe ẹbọ sí i. tàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa ní ìwọ̀n yé. rántí ìpínyẹ ọ̀rẹ́ mi gbìyànjú kó má. ìmọ̀ ṣe bọ́ sí ọlọ́run ọba àlékè ọlá ẹ̀ṣẹ̀ tó jẹ́ ipò ń lọ wọn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ń dá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbàjú ni. ti débi iṣẹ́ mi o. ẹ ti mọ̀ pé wàásì tiwa àmọ́ yọ́lá làfi bọ̀ ni. àwọn àáfàá wa lónìí kan dáwọ́ orin dúró làwọn náà mọ̀ ṣe wàásì ń lọ. Sauty. ṣùgbọ́n báwa bá ti ń sọ báyìí àmọ́ jorin sí i ni kẹ́yìn náà máa grab ẹ̀ báyìí. ìrántí bọ́jọ́ ṣe ń yọ̀ là ń yọ̀ tún àfi tí oyin ò bá dùn lórí wa onídùn létí mo kún ti sọ tẹ́lẹ̀ Sauty o. ẹ̀yin ọmọ mùsùlùmí tí ayé mọ̀ pé mùsùlùmí òdodo ni ọ́. orin ẹni ní pẹ̀lú ọlá. ó jẹ́ wípé lọ́jọ́ ásámú lọ́jọ́ iléyá gbogbo èèyàn ni ó mọ̀ pé sáàkì ló ń lọ kàfáyà ló ń lọ jẹ̀lílì ló ń lọ. kọ́lọ́run lẹ́ni tí ó fetí ọ̀tẹ̀ lórí wa àfi tí tó bá méjì ọ̀tẹ̀ kú tán. ìwọ náà
àwọn ó padà tún wá rí lẹ́yìn egúngún tó bá dọdún egúngún bí wọ́n ti ń jọrẹ́ tán ti ń fò sókè tán ti ń nara wọn lọ́rẹ́. orin ìgbìmọ̀ tójú Saoty o. lẹ́mọ̀ gbọ́ àfa orí nǹkan ni orí nǹkan jẹ̀lílì ní mọ̀ ń lọ orí sùrájù nù sùrájù nù nílọ lọ́ọ̀kan ní jọrẹ́ lẹ́yìn eléégún. pẹ̀lú orin àgbọ̀yé Akóredé Òṣùpá tí gbogbo. sáwẹ̀ ìrònú tiwa ni àìṣe làákàyè ni. ṣé tọ́mọ̀lá wa ń fò. ẹ̀jẹ̀ á mọ̀ ṣe làákàyè ìjọ̀wọ́ la rí David tí ń jọrẹ́ lẹ́yìn egúngún. alágbọ̀yé àbíjọ̀wọ́ la rí John tí ń jọrẹ́ lẹ́yìn egúngún. alákọ̀ọ́ tí ẹsẹ̀. ó fi jẹ́ pé gbogbo ọmọ mùsùlùmí la máa ń bá ń bi tí ò dáa. ìdí ń kọ́ ọmọ aráyé. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàgbé ejò tó kọjá lórí àpò. ìmọ̀ ọba ọlọ́wọ́n ọba àlékè ọláwọ́ orogún ọlọ́wọ́n ọba ò fẹ́ bẹ́ẹ̀. wọ́n gbọ́ o ká kọ́kọ́ gbà wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni sọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yè náà ń kí pọ́mọ ni mọ àràbá tún lè jálè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wá ní àrídájú kò lè jẹyàn tó ní mọ àràbá tún lè fa kiri ìyẹn ni kájagun òṣì iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó. ọlọ́wọ́n ọba àlékè ọlá ní ìwà nábì kúlì. iṣẹ́ ni lóògùn iṣẹ́ ọwọ́ ẹ̀. máa wí fún wọn pé. mọ àràbá tún lè mọ ọ̀rọ̀ dìé ìyẹn ni ogun àárẹ̀ tá ń láti jà ká lè ní àlàáfíà. máa wí fún wọn wípé Allahu Ahad ẹni bá rò Allahu Samad. èèyàn ní. rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàgbé. ọba tó jẹ́ ipò náà ni gbogbo ayé pátápátá ó máa ronú kàn ní gbogbo ìgbà. wọ́n máa ń bẹ́ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ́ lọ́kàn mi ṣé lámúyẹ lédi wà lámúyọ ládì. kì í ṣe mí ni mo sọ nínú Kùránì ìwé mímọ́ ló ti sọ Kùránì orí kejìdínlọ́gbọ̀n ó yá kí. ó lẹ́nìkan ò dẹ̀ bímọ. ìlú ayé. ọlọ́run ọba àlékè ọlá ò bímọ. ó lè bá o aláti sọ omi ta ó mu òní ṣọlá o. wà lámúyọ ládì ńkọ́. tó jókòó tó ń lera ẹ̀jẹ̀ ká sọ mo kọ́ ńlá ńlẹ̀.